Yorùbá bọ̀ wọ́n ní bí ògiri ò bá lanu aláǹgbá ò lè ráyè kó wọ ògiri. Ògiri ilẹ̀ Yorùbá ti lanu, ògiri ilẹ̀ káàárọ̀ òjíire ó ti lanu, aláǹgbá ti wá ń kó wọ̀ báyìí. Kí nìdí tó mú mi pa òwe yìí ni wípé ẹ rí i pé a ti ń pariwo láti bí ọjọ́ mẹ́ta nípa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹ̀ nílẹ̀ Yorùbá nípa àwọn ajínigbé, àwọn agbésùmọ̀mí wọ̀nyí, lórí bí wọ́n ṣe ń gbé aráalé tí wọ́n ń gbára oko, tí wọ́n ń gbé ẹ̀gbọ́n, tí wọ́n ń gbé àbúrò, wọ́n ń gbọ́kọ, wọ́n ń gbéyàwó, wọ́n ń gbọ́ba, wọ́n ń gbéjòyè. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹ̀, àìmọye òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi fà mu. Ṣùgbọ́n a pariwo lórí agbágbé wípé kí ìjọba kan wá nǹkan kan ṣe sí ọ̀rọ̀ yìí, nítorí bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ ìta bá ní ká dákẹ́ ká máa wò níran. Àfàìmọ̀ ọ̀rọ̀ tó bá ta bá lé ta bára oko, àfàìmọ̀ kó má padà wá kan jẹ́jẹ́ ni mo jókòó mi. Ṣáà ti wá rí báyìí wípé ọ̀rọ̀ yìí ti wá ń di iṣu atayanyan. Lóòótọ́ eléyìí tó ṣẹlẹ̀ yìí kò dùn mọ́ wa nínú, nítorí pé kò wù wá kó jẹ́ wípé àwọn aláìṣẹ̀ ni wọ́n máa jẹ ìyà ìṣẹ̀lẹ̀ burúkú tí àwọn olóṣèlú kó wọlé yìí. Ṣùgbọ́n eléyìí tó ṣẹlẹ̀ yìí, a rí wípé àwọn ọmọ kéékèèké náà wọ́n tún wà nínú àwọn tí wọ́n tẹni tán jí gbé yìí. Arábìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọláìdé Bùsáyọ̀ Adéláìdé John Paul, tó jẹ́ àbúrò sí Chief Adébáyọ̀ Adélabú Pẹ̀nkẹlẹ́mẹ́s. Òun ni a gbọ́ wípé ní òórọ̀ òní ní agbègbè kan tí à ń pè ní Eléwùrà ní Ìbàdàn ni àwọn agbébọn tún dá lọ́nà láàárọ̀ yìí, tó jẹ́ wípé wọ́n sì gbé arábìnrin náà, arábìnrin Ọláìdé Adéláìdé, wọ́n gbé àtòun àti àwọn ọmọ rẹ̀ tán jẹ́ ìbejì ọkùnrin méjì. Iléèwé ló ń kó wọn lọ ni wọ́n dédé dá ọkọ̀ wọn dúró. Ọkọ̀ Hyundai pupa tí wọ́n wọ̀ làwọn agbébọn yìí dá dúró, wọ́n sì fà wọ́n jáde nínú ọkọ̀ náà, wọ́n sì gbé wọn lọ tèfètèfè. Di bí a ṣe ń sọ̀rọ̀ yìí, a ò tí ì mọ ibi tí wọ́n gbé wọn dorí kọ. Wọn ò yìí gbọ́ ìpè kankan nípa ọ̀rọ̀ àwọn agbébọn wọ̀nyí. Bí wọn ó béèrè fún owó ni, àbí bákan ni wọn ó ṣe bá àwọn èèyàn wọn sọ̀rọ̀ ni. Wọn ò tí ì gbọ́ nǹkan kan di bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Òní tí à ń sọ̀rọ̀ yìí, oṣù kẹfà ọdún 2026, tó sì jẹ́ wípé gbogbo ará àdúgbò ni wọ́n ń ké hàhín, tí wọ́n ṣùjọ, tí wọ́n dúró, tí kálukú dúró gògògò, tí wọ́n káwọ́ lẹ́rọ̀, tí wọ́n ń wò wípé ta ló kàn? Ta ló kàn? Ni ìbéèrè tó gba ẹnu gbogbo àwọn aráàlú. Torí n tó bá ṣẹ̀ sọ́wọ́ ó lè padà ṣẹ̀ sẹ́sẹ̀. Ihun tó bá kan aráalé kejì ẹni, tá a bá ní kò kàn wá kò kàn wá, ó lè padà wá kan ẹni tá a lérò. Àdúrà mi kàn ní wípé Èdùmàrè ò ní jẹ́ kí á forí bá wọn fágbọn ẹ̀ṣẹ̀ tá ò mọ̀dí. Torí a pariwo pé gbogbo àwọn olóṣèlú wọ̀nyí ọ̀dájú ló pọ̀ nínú wọn. Wọn ò ti ẹ̀rọ taráàlú sí nǹkan kan. Wọn ò ti ẹ̀rọ ti mẹ̀kúnnù láti bí síbẹ̀ yẹn, tí wọ́n ní pé kán ṣáà ti dé ibi tí orí ipò tí wọ́n ń lọ. Tán bá ti dìbò fún wọn, wọ́n ó fi àdúgbò ibi tí wọ́n ń gbé, wọ́n ó fi bẹ̀ sílẹ̀. Àwọn náà ó dèrò Àbújá. Wọ́n ó di èrò tó jẹ́ tí ó mọ̀ gbó kèrèrè, tó jẹ́ pé gbogbo àwọn ará àdúgbò tó dìbò fún wọn, ó di tí wọ́n ó ṣẹ̀ṣẹ̀ máa fi ẹ̀rọ agbágbé pè àbí kọ lẹ́tà kí wọ́n tó sọ pé àwọn rí àwọn honorable wọn. Ìránṣẹ́bìnrin tí wọ́n gbé yìí, àbúrò ló jẹ́ sí arákùnrin tí à ń pè ní Adébáyọ̀ Adélabú Pẹ̀nkẹlẹ́mẹ́s, ẹni tó jẹ́ former minister of power nígbà kan rí, tó ti kọ̀wé fi ipò sílẹ̀. Ṣáà ti wá rí báyìí pé ọ̀rọ̀ tó bá bójú
tá ò bá ṣọ́ra yóò padà bá mú. Torí a pariwo fún ìyẹn olóṣèlú yìí títí wípé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí, ẹ jẹ́ ká wo bí a ṣe máa ṣe ètò láti fọwọ́ wa egbò dámọ̀lẹ́kun, láti wa egbò dámọ̀lẹ́kun fún àwọn tí wọ́n ń gbé èèyàn wọ̀nyí. Ẹ jẹ́ a wa egbò dámọ̀lẹ́kun fún wọn. Ariwo ìlapa títí ṣùgbọ́n wọ́n fi wá gún lágídí. Wọ́n ní bí kìnìún bá ń gbé ọmọ tálákà lọ láàrin ìlú, wọ́n á lóhun rubí lọ. Ṣùgbọ́n ńjọ́ tó bá gbé ọmọ òtọ̀kùlú, wọ́n á ní wàhálà wọ̀lú. Ó ti wá ń ṣẹlẹ̀ báyìí. Ìránṣẹ́bìnrin tí à ń sọ̀rọ̀ rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọláìdé Bùsáyọ̀ Adéláìdé John Paul yìí, ó jẹ́ ẹni tó ti bá ilé-iṣẹ́ National Bank ṣiṣẹ́ rí. Ó sì ṣiṣẹ́ pẹ̀lú Central Bank náà. Ó kọ̀wé fipò sílẹ̀, ó fẹ̀yìntì lọ́dún tó kọjá pẹ̀lú ìgbèrò wípé òun ó darí sí ìlú Ìbàdàn pẹ̀lú àwọn fámílì ọmọ òun. Ó sì ń ṣàṣàrò láti lọ bá ọkọ rẹ̀ tó wà ní ìlú United States of America, lẹ́ni tó ti fẹ̀yìntì, kó padà kó gba ọ̀dọ̀ ọkọ ẹ̀ lọ. Ọmọ ọdún 43 ni arábìnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ipò wo gangan la lérò wípé ìránṣẹ́bìnrin yìí pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ìbejì wọn ó wà nínú igbó lọ́wọ́ àwọn agbésùmọ̀mí lásìkò tá a wà yìí? Ọ̀rọ̀ yóò dùn mọ́ wa nínú rárá, torí pé àwọn ọmọdé wọ̀nyí wọ́n wáyé wá ṣayé tiwọn ni, wọn ò mọ̀ nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ǹjẹ́ ó yẹ? Torí wọ́n ní orí yéye ní mògùn ta ìṣẹ́ ló pọ̀. Ṣó yẹ kí àwọn ọmọ kéékèèké kí wọ́n máa fojú kóná irú ìyà báyìí? Èyí ni gbogbo ariwo tá a ti ń pa fún tèwe tàgbà, fún toníwá tẹlẹ́mù wípé ẹ dìde, ẹ jẹ́ agbájútó ọ̀rọ̀ insecurity tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí. Torí ó ń bọ̀ wọ́n ní àwọn làádẹ́ẹ̀dẹ̀, àwọn nìkan kọ́ làádẹ́ẹ̀dẹ̀ mọ́ lọ́jọ́ tòní, gbogbo ara làádẹ́ẹ̀dẹ̀ ni. Torí àtìgbà tá a ti ń pariwo láti 2019 títí di 2020, tá a pariwo títí pé àwọn pípù yìí wọ́n ti wọ̀ wá lára tán, wọ́n ti wọ gbogbo rìsáàfù wa tán. Gbogbo àwọn kan wọ́n ń bú wa ńgbà náà, wọ́n ń sọ wípé irọ́ ni wọ́n ń pa, kò lè ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa, kò lè dé bíbà yìí, gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yẹn Òkè Ọya nìkan ṣo ló mọ̀. Wọ́n ti ń wọnú ìlú tó jẹ́ àwọn urban area wá láti wá gbé èèyàn, kò ń ṣe ìgbèríko nìkan mọ́. Níbi bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, wọ́n ń kanlẹ̀kùn, wọ́n ń wọnú ilé, wọ́n ń fipá jálẹ̀kùn lọ mú àwọn ẹlòmíì nínú ilé tí wọ́n ń gbé wọn tìpátìkúùkù. Odindi ọba aládé ń gbà míì, a rí wípé wọ́n ní wọ́n pa ọba aládé. Ṣé ọba aládé náà ṣe òun náà ó rìnrìn àjò ni? Ìjọ́ wo la fẹ́ ṣe léyìí dà? Ìjọ́ wo la fẹ́ ṣe léyìí dà? Tá a bá sì ń pariwo fẹ́yìn èèyàn wípé ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́yìn Yorùbá wa tẹ́ ẹ jẹ́ àfáà Yorùbá tẹ́ ẹ gbé dání, ẹ̀sìn kọ́ leléyìí mọ́. Wọ́n fẹ́ gbalẹ̀ wa ni. Àlàálẹ̀ tí bàbá wọn Usman Dan Fodio ti làálẹ̀ fún wọn láti ìgbà tó ti wà kó tó di pé ó gbéṣẹ̀, òun ni wọ́n ń tẹ̀lé. Gbogbo àwọn Fúlàní wọ̀nyí wọn ò lẹ́mìí Ọlọ́run. Wọ́n mọ̀ pé ilẹ̀ ọlọ́ràá nílẹ̀ Yorùbá, wọ́n mọ̀ pé ẹ̀yà tọ́lọ́run dá pé ní ẹ̀yà Yorùbá, wọ́n mọ̀ pé ẹ̀yà tó ní gbogbo àṣà àti ìṣe tó dára jùlọ ní gbogbo àgbáyé nílẹ̀ Yorùbá. Wọ́n sì fẹ́ gba àṣà wọ̀nyí lọ́wọ́ wa, wọ́n fẹ́ gba àṣà àti ìṣe wa, wọ́n fẹ́ gba ilẹ̀ wa, wọ́n fẹ́ gba ìṣẹ̀dálẹ̀ wa lọ́wọ́ wa. A sì ń pariwo fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹ̀yin ẹlẹ́sìn Mùsùlùmí nílẹ̀ Yorùbá wípé kẹ́ ẹ sọjí. Ẹ sọjí. Ọ̀rọ̀ yìí kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn mọ́. Ajagungbalẹ̀ làwọn ará bí ẹ̀sìn wo ló kọ́ wa bẹ́ẹ̀? Ṣé ọba Elédùmarè tó dá wa wáyé ó lè ní ká máa para wa láti jayé bí? Èyí là ń pariwo fún gbogbo ẹ̀yin èèyàn. Ó ti wá délẹ̀ báyìí. Èyí tẹ́ ẹ bá jọmọ ọkọ Yorùbá, ẹ tètè lẹ́yìn ọkùnrin tẹ́ ẹ sán ogun dáadáa, tẹ́ ẹ mọ̀ pé ẹ lè jà fún orílẹ̀-èdè yín, ẹ lè jà fún ọjọ́ ọ̀la àwọn ọmọ yín, ẹ lè jà fún ọjọ́ ọ̀la àwọn tó ń bọ̀ lẹ́yìn, kí wọ́n má bàa di pé wọ́n kó wa lẹ́rú.
ẹ lọ jọyìn ìrù ẹkùn, wọn ó sì búra fún yín, ẹ fògùn búra, kí kálukú dúró lórí ọkọ̀ kan, ẹ jà fún orílẹ̀-èdè Yorùbá. Eléyìí tó délẹ̀ yìí ó ti di kọ́lọ́múdọ́mú ìyá ẹ̀ gbé, kí kálukú kó mọ̀ wípé a kì í ṣèkan náà pẹ̀lú àwọn aráabí yìí.